ẹ̀sìn ìtura tẹ́wọ̀ àdúrà. Àbífojúsùn kún ọmọ wa láyé sọ́jọ́ ọmọ bá ké. Àbítọ́wọ̀ sáré lọ́mọ. Àwọn ọmọ tí a bí ó níyàn kú. Bíná bá kú àfẹ́rú bójú. Ọmọ bọ̀tí ọ̀gẹ̀dẹ̀ kú fún ọmọ ẹ̀rọ gbòòrò fẹ́tí àbálòkù. Ìrọ̀mọ́ wa ní owó lédè wa. Ẹ̀yà bí ọmọọṣẹ́ wa gbọ́. Ẹ jẹ́ ká tọ́mọ lọ́jọ́ ìbí òun. Ká lè ní sí ní lọ́jọ́ lọ. Torọ́ mọ̀ tí a kò bá tọ́ láyé. Agbélé ta kọ́ ta ọ̀dọ́lá. Ìlú wọn ló ń dọ̀mọ́dọ̀mọ́. Ọmọ bá mú wa rere táyé lólú. Àti ọmọ tó wù àti ọ̀dà Ọ̀túnba Ṣẹ́gun Ṣẹ́gẹ̀mí. Ìyọ̀bá lọ́wọ́ òbí òní ọmọ nífàdé. Ọmọ ṣàlàyé ọmọ ṣàlàyé. Ọmọ ṣàlọ́lá ọmọ ṣàlọ́lá ẹni. Bàbá lókè dàpọ̀ bàbá jẹ̀ràwọ̀ ọmọ tù. Ọjọ́ ní òfin tọrọ fáwọn tó wojú ẹlẹ́dùn lọ́rọ̀ ìgbà fóònù tuntun. Abíọ́lá Mikit Ìlọrin Àfọ̀njá ẹsẹ̀ tó di gómìnà máa gbọ́rọ̀ lẹ́nu yọ̀gbọ̀yọ̀gbọ̀ mọ́. Gbogbo ẹni tó ń wojú Olúwa láyé, aláwùrá bí òbí ó fọmọ fún ọ lọ́wọ́. Aláṣẹ Gẹ́rà tìbí ti débi. Ọlọ́pàá ẹ̀wà ló kọ́ náwó bá gbọ́rọ̀ lẹ́nu mi ẹni rẹ̀. Ẹbí bá ní ogún láṣáájú ẹkú, ẹnẹnu lẹ́sẹ̀ mú bá kúrò jọ̀nà o. Ìdá ìkálẹ̀ bàbá dàgbò, iṣẹ́ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ máa ń yẹ dádúró. Ìwé mú para yòókù ẹ bá pa Aláṣẹ Gẹ́rà TV mi. Kò tiẹ̀ ṣe ń pa gbogbo ẹni tó wojú Olúwa láyé. Aláwùrá bí òní ó sọmọ fún ọ. Aláwùrá bí òní ó sọmọ fún ọ. A ò ní rò, a ò ní rò, a ò ní rò pé sọ́dọ̀ bí yóò ṣe bí ọmọ. Ọkọ náà lọ́mọ rẹ̀ láyé o.
Be
Sáré wá ọwọ́ àbílẹ̀.